gbọ́ kí ló ṣẹlẹ̀ sí Délé Òdùlé tó fi lọ béèrè iye tí wọ́n ń ta pósí fún ìsìnkú ara rẹ̀. Ó tún ti zẹ́ o, Portable pé Davido àti Slantan níjà láti wá bàjá ẹ̀ṣẹ̀ kíkan àwọn onígbàjúmọ̀. Àwọn agbébọn béèrè fún mílíọ̀nù 10 náírà 10 million naira owó orí lọ́wọ́ àwọn ìlú nípínlẹ̀ Katsina lẹ́yìn ìpàdé àdéhùn àlàáfíà àwọn olùgbé ìlú sàásálà fún ẹ̀mí ara wọn. Sowore léwájú àwọn olùwọ́de ọmọ Nàìjíríà lọ ọ́fíìsì iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ MTN láti fẹ̀hónú hàn látàrí ìlọ́nilọ́wọ́gbà ọ̀wọ́n gógó dátà àti àwọn ètò wọn tí kò dára tí wọ́n fi ní àwọn aráàlú lára. Èèyàn 3 ló ti pàdánù ẹ̀mí wọn báyìí o lẹ́yìn tí wọ́n lùgbàdì àrùn antivirus tó bẹ́ sílẹ̀ nínú ọkọ̀ ojú omi kan tó kọjá nínú omi òkun. Iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti máa fi tó àwọn létí nígbàkúùgbà tí wọ́n bá rí ọlọ́pàá lẹ́nu iṣẹ́ láì lo táàgì ìdánimọ̀ orúkọ rẹ̀. Wọ́n ní ó lòdì sí òfin iṣẹ́ ọlọ́pàá. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí ti ṣètò ìrólágbára pẹ̀lú mílíọ̀nù 29 29 million naira fún àwọn ọ̀dọ́ àti akẹ́kọ̀ọ́ kí ìdàgbàsókè lè bá ìpínlẹ̀ náà. Olùdásílẹ̀ ìjọ True Worshipers ẹni ọ̀wọ̀ Adébáyọ̀ fọkàn ìmoore rẹ̀ hàn lásìkò ètò ìsìn ìdúpẹ́ àjọ̀dún ọdún 10 tí wọ́n dá ìjọ náà sílẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Kí ló ṣẹlẹ̀ sí Délé Òdùlé tó fi lọ béèrè iye tí wọ́n ń ta pósí fún ìsìnkú ara rẹ̀? Àgbà ọ̀jẹ̀ òṣèré Délé Òdùlé ti ṣàlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe wípé òun ti lọ ná pósí fún ara òun rí nígbà tí gbogbo nǹkan dojúrú fóun. Gbajúgbajà òṣèré náà sọ pé òun gbé ìgbésẹ̀ ọ̀hún lẹ́yìn tí ọ̀rọ̀ ayé òun kò yé òun mọ́. Ó ní lòun bá lọ béèrè iye tí wọ́n ń ta pósí lágbègbè kan nílùú Abẹ́òkúta lẹ́yìn tóun pinnu láti gbẹ̀mí ara òun. Alàgbà Òdùlé sọ pé òun ṣe eléyìí kí àwọn èèyàn má bàa lè máa fi òun ṣe yẹ̀yẹ́. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní ọ̀rọ̀ ara òun kò yé òun mọ́ nígbà náà tóun sì ní ìgbàgbọ́ wípé òun lè làlùyọ mọ́ lẹ́nu iṣẹ́ tóun yàn láàyò. Òdùlé ní àwọn èèyàn bíi Ọláìyá Igwe mọ̀ nípa ọ̀rọ̀ náà tí òun sọ yìí torí àwọn jọ dé ibẹ̀ ni. Ó ní ṣe ni Ọláìyá bú sẹ́kún nígbà tí ó bá òun dé ibi tí òun ti lọ béèrè iye tí wọ́n ń ta pósí l'Abẹ́òkúta. Alàgbà Òdùlé ní àárẹ̀ kò sí òun nígbà náà o. Òun kàn rò ó pin ni pé òun ò lè làlùyọ mọ́ láyé òun. Ó ní gbogbo rẹ̀ ti sú òun torí gbogbo àwọn tí àwọn jọ lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni grade 2 ló ti di ọ̀gá lẹ́nu iṣẹ́ wọn nígbà náà. Gbajúmọ̀ òṣèré náà tún sọ nípa bí ọmọkùnrin rẹ̀ kan ṣe ṣàìsàn tí òun sì bẹ̀rẹ̀ sí gbé káàkiri láti wá ìwòsàn fún. Òdùlé sọ pé níṣe làwọn ń gbé ọmọ náà láti ilé ìwòsàn kan sí òmíràn tó fi mọ́ ilé ìwòsàn UCH nílùú Ìbàdàn. Ìlúmọ̀ọ́ká òṣèré náà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìṣòro tóun ní yìí ló jẹ́ kí oríṣiríṣi àáfàá pásítọ̀ àtàwọn aláwo wọlé sí òun lára. Ó ní oríṣiríṣi ìmọ̀ràn ni wọ́n ń fún òun. Báwọn kan ti ń sọ pé kóun ò gbé ọmọ náà lọ sórí òkè làwọn míì sọ pé káwọn àáfàá ṣe hàntú fún un kó lè gbádùn. Bákan náà làwọn aláwo ń sọ pé tí òun bá ṣe ìrúbọ fún ọmọ náà yóò gbádùn. Gbogbo nǹkan tí wọ́n sọ náà ni òun ṣe pátápátá. Délé Òdùlé ní aláwo kan lẹ́gbẹ̀ẹ́ Ìjẹ̀bú Igbó tiẹ̀ ní káwọn ó lọ dín àkàrà igba àti ẹyọ kan 201 láti fi ṣe sàráà fún àwọn èèyàn kí ọmọ náà lè gbádùn. Àmọ́ ó ní èèwọ̀ tó wà níbẹ̀ ni pé àkàrà méjì tí wọ́n bá kọ́kọ́ dín gbọ́dọ̀ sopọ̀ bí bẹ́ẹ̀ kọ́ ọmọ náà kò lè yè. Gbajúmọ̀ òṣèré náà ní ọ̀rọ̀ ọ̀hún dàbí ẹni pé ńṣe ni wọ́n ti kéde ikú ọmọ òun nítorí tí àkàrà méjì náà kò bá sopọ̀ ikú ti dé. Àgbà òṣèré náà parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú pé Ọlọ́run nìkan ló lágbára. Nǹkan tí Elédùà bá ti sọ pé ó máa ṣẹlẹ̀ sí ẹ̀dá ni nǹkan tí yóò ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé. Nítorí náà kéèyàn ò má sáré kọjá kádàrá. Ó tún ti zẹ́ o, Portable pé Davido àti Slantan níjà láti wá bàjá ẹ̀ṣẹ̀ kíkan àwọn onígbàjúmọ̀. Habib Badmus tí àwọn èèyàn mọ̀ sí Portable ló pe Davido àti Slantan ìbílẹ̀ níjà láti wá bàjá ìjà ẹ̀ṣẹ̀ kíkan àwọn gbajúmọ̀ lẹ́yìn tí ó lulẹ̀ lọ́wọ́ gbajúgbajà oníwọ̀nranwọ̀nran apanilẹ́rìn orí ayélujára Kata Efe ní Charles ní Ring 4 ní ìlú Èkó lọ́jọ́ Ẹtì Friday tó kọjá gẹ́gẹ́ bí Punch Sport Extra ṣe ròyìn. Portable sọ pé òun fẹ́ ja àwọn ìjà tó dájú láti tún ọrọ̀ ajé òun ṣe àti pé òun tún wá àǹfààní láti gba bẹ́líìtì ìjà ẹ̀ṣẹ̀ kíkan àwọn gbajúmọ̀ òun
òun padà. Nígbà tó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí TikTok live rẹ̀, gbajúmọ̀ wèrè akọrin Zazu náà sọ èyí kedere. Ó ní mo ti ṣe tán báyìí, ẹ pè Davido àti Slanta wá, ẹ jẹ́ kí n lù wọ́n lálùbọ́lẹ̀, kí n fi wọ́n pawó, kí n sì ra ohun tí mo fẹ́. Mo fẹ́ ìjà tó dájú báyìí kí n lè rówó. Mo ti ṣe tán láti bá ẹnikẹ́ni jà. Ìpè yìí wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Slanta, ọ̀kan lára àwọn gbajúmọ̀ olórin ní Nàìjíríà, fi Portable ṣe ẹlẹ́yà lórí ìkànnì Twitter rẹ̀, níbi tí akọrin náà ti kọ sórí Twitter pé òun ní mílíọ̀nù 10 náírà, 10 million naira, tí òun ti ṣètò fún Kata Efe fún iṣẹ́ takuntakun tó ṣe láti fi ẹ̀ṣẹ́ ba ojú Portable jẹ́. Yàtọ̀ sí ìpè ìjà tó pè, Portable tún lo àkókò tó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ náà láti béèrè pé kí àwọn gbajúmọ̀ kan mú gbogbo ìlérí tí wọ́n ṣe fún kí ìjà tó wáyé ṣẹ. Ó ké sí Kéèsì àti arákùnrin rẹ̀ ọlọ́rọ̀ E-Money tí wọ́n fún Kata Efe ní 50 mílíọ̀nù náírà, 50 million naira, lẹ́yìn tí ó jáwé olúborí pé kí wọ́n mú ìlérí tí wọ́n ṣe fún un ṣẹ. Ó tún bẹ Timaya pé kí ó fún un ní ọkọ̀ Ferrari tí olùdásílẹ̀ DM Records gbé wá sí ibi ìjà náà. Ọ̀sẹ̀ tó kọjá náà ti jẹ́ ọ̀sẹ̀ tí kò rọrùn fún Portable lẹ́yìn tí ó pàdánù ìjà náà. Ó sọ pé wọ́n dàbàrú ìjà náà ni láti má san owó tó tó bílíọ̀nù 23 náírà, 23 billion naira, tí ó sọ pé àwọn èèyàn gbélé òun lórí tí òun bá ṣẹ́gun. Ó tún béèrè 200 mílíọ̀nù náírà, 200 million naira, gẹ́gẹ́ bí owó tó fi gbé ìjà náà sórí òpó ayélujára lákòókò tí ìjà náà ń lọ lọ́wọ́. Ó tẹnumọ́ pé wọ́n dá òun dúró láì tí ì pé àsìkò nígbà tí òun sì tún lè tẹ̀síwájú. Ó ní ìwà ìrẹ́jẹ ni. Wọn ò lè san owó náà, nítorí náà ni wọ́n ṣe dàbàrú ìjà. Wọn ò lè san bílíọ̀nù 23 náírà tí àwọn ènìyàn gbélé mi lórí. Wọ́n ti mọ̀ pé tí mo bá jáwé olúborí, wọn ò lè san owó náà rárá. Láìka gbogbo ọ̀rọ̀ àwọn ènìyàn sí, Portable kún fún ayọ̀ pẹ̀lú bí ó ṣe bí ọmọkùnrin lọ́jọ́ kan náà tí ìjà náà wáyé. Ó sọ pé ọmọ tí mo bí ṣe pàtàkì sí mi ju ìjà tí mo pàdánù lọ. Gbogbo àwọn adájọ́ mẹ́ta parí ìjà náà pẹ̀lú àmì 27 sí àmì 30 tí Kata Efe fi jáwé olúborí, èyí tí ó mú kí Portable pàdánù bẹ́líìtì rẹ̀ gẹ́gẹ́ bí aṣáájú ìjà ẹ̀ṣẹ́ jíjà àwọn gbajúmọ̀. Ìpàdánù náà jẹ́ àkọ́kọ́ fún nínú eré ìjà yìí lẹ́yìn tí ó ti ṣẹ́gun Charles Okocha àti Speed Darlington tẹ́lẹ̀ tí ó fi gba àwọn àmì ẹ̀yẹ méjì. Àwọn agbébọn béèrè fún mílíọ̀nù 10 náírà, 10 million naira owó orí lọ́wọ́ àwọn ìlú nípínlẹ̀ Katsina lẹ́yìn ìpàdé àdéhùn àlàáfíà. Àwọn olùgbé ìlú sàsálà fún ẹ̀mí ara wọn. Àwọn agbébọn tó ṣe olótìtọ́ sí ògbóǹtarìgì olórí ní Isaiah Kwasin Garuwa tó ti sá mílíọ̀nù 10 náírà, 10 million naira owó orí tuntun lórí olùgbé ìlú kọ̀ọ̀kan nílùú Garin Lamido àti àwọn ìlú Yansuni níjọba ìbílẹ̀ Bakori nípínlẹ̀ Katsina. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ náà ló ń wáyé lẹ́yìn oṣù díẹ̀ tí ìpàdé àdéhùn àlàáfíà ti wáyé lọ́pọ̀ ìgbà láàrin àwọn aláṣẹ ìbílẹ̀, àwọn àwòrò-ṣàṣà májòbàjẹ́ ìlú àti àwọn ẹgbẹ́ adìyàmọ́ra àgbébọn. Àdéhùn àlàáfíà tí wọ́n retí láti dá àlàáfíà padà bọ̀ sípò sí agbègbè tó ń kojú wàhálà rògbòdìyàn. Ìtanilólobó kan nípa ètò ààbò tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́rú Wednesday nípasẹ̀ atọpinpin agbógun ti ìgbésùnmọ̀mí Bakasin fìdí ìgbésẹ̀ ìlọ́nilọ́wọ́gbà tuntun náà múlẹ̀. Ó ní pé ìbéèrè owó orí náà ló ti mú ọ̀pọ̀ àwọn olùgbé ìlú láti pa àwọn ilégbèé wọn tì sàsálà fún ẹ̀mí ara wọn fún ìbẹ̀rù ìkọlù tó lè fẹ́ wáyé. Bakasin ní àwọn owó orí náà ti ṣokùnfà ìpayà ìbẹ̀rù bojo káàkiri. Ó fi kún pé ipò náà ti ṣàfihàn àìlágbára nínú ìfẹsẹ̀múlẹ̀ ètò àdéhùn àlàáfíà ìṣáájú. Ìṣẹ̀lẹ̀ tuntun ti gbé àwọn àníyàn kan mọ́kóbó dìde nípa ìgbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin àwọn àdéhùn pẹ̀lú ikọ̀ àwọn agbébọn ní àríwá ìwọ̀ oòrùn Nàìjíríà. Ẹ̀wẹ̀, pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìdánilójú gbogbo ìgbà látọ̀dọ̀ àwọn aláṣẹ, síbẹ̀ àwọn ìlú ń tẹ̀síwájú láti dojúkọ ìlọ́nilọ́wọ́gbà, ìjínigbé àti àwọn ìwà ipá wàhálà rògbòdìyàn kódà lábẹ́ jogun omi. Bakasin ní kí ló dé tí àwọn ìlú tún kojú àwọn ìbéèrè bẹ́ẹ̀ lábẹ́ jogun omi tí àwọn gbàgbọ́ àti pé ta ni yóò jíyìn fún ìparun tí ó hàn gbangba yìí. Sowore léwájú àwọn olùwọ́de ọmọ Nàìjíríà lọ́fíìsì iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ MTN láti fẹ̀hónú hàn látàrí ìlọ́nilọ́wọ́gbà ọ̀wọ́n gógó dátà àti àwọn ètò wọn tí kò dára tí wọ́n fi ń ni àwọn aráàlú lára. Gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni Ọmọyẹlé Sowore lọ́jọ́rú Wednesday ti ṣe bẹ́ẹ̀ léwájú àwọn ọmọ Nàìjíríà tínú ń bí nínú ìwọ́de ìfẹ̀hónúhàn
tako iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ ńlá ní MTN Nigeria. Ó fẹ̀sùn kan iléeṣẹ́ náà àti àwọn iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ mìíràn fún ìlọ́nilọ́wọ́gbà àwọn èso wọn tí kò dára, àlékún owó dátà, ìjàkújà dátà àti ọ̀wọ́n gógó tó bá ìsàmúlò orí ayélujára lórílẹ̀-èdè. Àwọn olùwọ́de náà tí wọ́n péjúpéjọ sí olú iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ MTN ní Maitama, Abuja lábẹ́ àkòrí Occupy MTN sọ wípé ìgbésẹ̀ náà sàmì ìbẹ̀rẹ̀ ìpolongo orílẹ̀-èdè láti béèrè fún sísàmúlò àwọn orí ayélujára íńtánẹ́ẹ̀tì bóníkálukú bá sì fẹ́ lọ́nà àìnígbèdéke èyí tí kò ní gunpá fáwọn ọmọ Nàìjíríà. Sowore, ẹni tí í ṣe olùdíje dupò ààrẹ tẹ́lẹ̀ rí, fẹ̀sùn kàn pé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ lórílẹ̀-èdè yìí ń lọ àwọn oníbàárà lọ́wọ́ gbà nípasẹ̀ ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí àlékún owó dátà àti ìjàkújà dátà lọ́nà àìtọ́ àti àwọn èso wọn tí kò dára. Ó fẹ̀sùn kan iléeṣẹ́ MTN fún kíkùnà láti fún àwọn ní iye dátà tó tó owó tí àwọn ń san fún dátà pẹ̀lú bí àlékún ṣe tún bá owó dátà. Ó fi kún pé ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ló ń ná owó gọbọi sórí àwọn èso lórí ayélujára tó jẹ́ níṣe ni wọ́n máa ń já dátà ní ìjàkújà láàrin ìṣẹ́jú péréte. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní èyí ni ìbẹ̀rẹ̀ ìjàgùdù tí àwọn gùn lé títí dìgbà tí àwọn ọmọ Nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní jẹ mùkúndùn èso dátà aláìnígbèdéke tó rọrùn. Ó ní tí àwọn oníbàárà bá sanwó èso dátà ọjọ́ kan, ìyẹn one day plan, ó ní ó yẹ kí èèyàn lè máa lo dátà náà fún gbogbo ọjọ́ kan ọ̀hún. Ó ní tí wọ́n bá sì sanwó fún dátà olóṣù kan, ó ní ó yẹ kí èèyàn lò fún gbogbo oṣù náà. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà fẹ̀sùn kan àwọn iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ yòókù títí kan Globalcom, Airtel àti Nine Mobile fún irúfẹ́ ìlọ́nilọ́wọ́gbà jíjá dátà níjàkújà. Bákan náà ló tún koro ojú sí àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ Nigerian Communications Commission NCC. Ó fẹ̀sùn kàn pé àjọ náà ti kùnà láti dáàbò bo ìfẹ́ àwọn oníbàárà. Èèyàn mẹ́ta ló ti pàdánù ẹ̀mí wọn báyìí o lẹ́yìn tí wọ́n lùgbàdì àrùn antivirus tó bẹ́ sílẹ̀ nínú ọkọ̀ ojú omi kan tó kọjá nínú omi òkun. Àjọ WHO tó ń mójútó ọ̀rọ̀ ètò ìlera lágbàáyé ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Àjọ WHO ní àwọn ti ṣàwárí ẹnìkan tó ti kó àrùn náà nígbà táwọn tún fura sí èèyàn 5 míì tó ti ṣeéṣe wípé wọ́n ti kó àrùn ọ̀hún. WHO sọ fún àwọn oníròyìn pé ìwádìí kíkún sì ń lọ lọ́wọ́ lórí àwọn èèyàn táwọn fura sí pé wọ́n ní àrùn ọ̀hún. Ìròyìn àjàkálẹ̀ àrùn náà jẹ jáde láti inú ọkọ̀ ojú omi MV Odious tó rìnrìn àjò láti orílẹ̀-èdè Argentina sí Cape Verde. Ohun tí a mọ̀ nípa àrùn antivirus rèé gẹ́gẹ́ bí àjọ WHO ṣe sọ. Àrùn antivirus jẹ́ àgbáríjọpọ̀ àwọn kòkòrò àìfojúrí tó máa ń wà lára àwọn eku. Àwọn èèyàn máa ń kó àrùn yìí nígbà tí wọ́n bá mí èémí ìdọ̀tí tó wà lórí ìgbẹ́ irúfẹ́ àwọn eku bẹ́ẹ̀ sínú. Àjọ CDC tó ń rí sí ọ̀nà láti dẹ́kun àjàkálẹ̀ àrùn sọ pé àwọn èèyàn máa ń kó àrùn náà láti ibi ìtọ̀, ìgbẹ́ àti itọ́ ẹnu irú àwọn eku tó bá lárùn náà lára. Wọ́n ní kì í sábà ràn nípa kí eku gé èèyàn jẹ. Àwọn àmì antivirus bẹ̀rẹ̀ nípa kí ó máa rẹ èèyàn, ó sì tún lè jẹ́ kí èèyàn ní àìsàn ibà. Nígbà tó bá yá ní òòyì yóò máa kọ irú èèyàn bẹ́ẹ̀ tí yóò sì tún máa ní ẹ̀fọ́rí. Àjọ CDC sọ pé ìdá 38% 38% àwọn èèyàn tí kò bá lè mí dáadáa mọ́ látàrí àrùn yìí ni wọ́n máa ń kú. Àrùn antivirus yìí máa ń jẹ́ kí èèyàn ní àìsàn ibà tó máa ń ṣàkóbá fún kíndìnrín. Ìfúnpá irú èèyàn bẹ́ẹ̀ tún lè lọ sílẹ̀, ó lè máa da ẹ̀jẹ̀ nínú ara. Kíndìnrín irú èèyàn bẹ́ẹ̀ tún lè daṣẹ́ sílẹ̀ lójijì. Èèyàn mélòó ló ti lùgbàdì àrùn antivirus lágbàáyé? Gẹ́gẹ́ bí àlàyé àjọ náà, èèyàn bíi 1,150,000 150,000 èèyàn ló máa ní àrùn yìí lọ́dọọdún. Àmọ́ nílẹ̀ Yúróòpù àti Asia ni ó ti wọ́pọ̀ jùlọ lágbàáyé. Ó lé ní ìdajì àwọn èèyàn tó ń kárùn náà tó máa ń wá láti orílẹ̀-èdè China nìkan. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé láàrin ọdún 1993 sí 2023 èèyàn tí kò dín ní 890 ló lárùn náà lórílẹ̀-èdè Amẹ́ríkà. Àmọ́ Seovirus tó jẹ́ irúfẹ́ ọ̀kan lára ẹ̀dà àrùn antivirus èyí tó máa ń wà lára àwọn eku lórílẹ̀-èdè Norway wà níbi gbogbo kárí ayé. Kò sí ọ̀nà kan gbòógì tí wọ́n máa ń gbà láti ṣètọ́jú ẹni tó bá kó àrùn antivirus. Àjọ CDC sọ pé àwọn èèyàn lè lo afẹ́fẹ́, oxygen àti oògùn tó ń kojú
ojú kòkòrò láti fi ṣe ìtọ́jú ẹni tó bá ní irú àrùn yìí. Àwọn tí àrùn náà bá ti wọ̀ lára lè lọ sílé ìwòsàn fún ìtọ́jú ní wọ́ọ̀dù pàjáwìrì. Àjọ náà wá rọ àwọn èèyàn láti jìnnà sí ẹnikẹ́ni tó bá ti fara kan eku láti lè dẹ́kun àrùn ọ̀hún. CDC tún rọ àwọn èèyàn láti di gbogbo ibi tí eku lè gbà wọlé wọn. Bákan náà ni àjọ ọ̀hún tún gbà àwọn èèyàn ní ìmọ̀ràn wípé kí wọ́n máa wọ ìbọ̀wọ́ àti ìbòjú tí wọ́n bá ń gbá ìgbẹ́ eku kí wọ́n má bàa lùgbàdì àrùn náà. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí ti ṣètò ìrólágbára pẹ̀lú mílíọ̀nù 29 29 million naira fún àwọn ọ̀dọ́ àti akẹ́kọ̀ọ́ kí ìdàgbàsókè lè bá ìpínlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Ọ̀gbẹ́ni Bíọ́dún Oyèbánjí ti jẹ́ kó di mímọ̀ kedere bí ìjọba rẹ̀ ṣe ní àtìlẹ́yìn pátápátá fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́ nípasẹ̀ àwọn ìlànà àti mú ìrólágbára bá àwọn ọ̀dọ́ káàkiri ìpínlẹ̀ náà. Oyèbánjí sọ èyí ní Adó Èkìtì lọ́jọ́rú nígbà tó ń pín owó ìrànlọ́wọ́ tó tó mílíọ̀nù 29 náírà 29 million naira fún àwọn akẹ́kọ̀ọ́, àwọn ọ̀dọ́ àti àwọn ẹgbẹ́ àwùjọ tó forúkọ sílẹ̀ ní ìpínlẹ̀ náà láti ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ wọn. Gómìnà náà tí kọmíṣánná fún ìdàgbàsókè ọ̀dọ́ Gold Adéṣọlá sojú fún sọ pé ìgbésẹ̀ yìí jẹ́ apá kan nínú ìsapá láti mú kí ìfarahàn àwọn ọ̀dọ́ ga sí i ní àwùjọ kí wọ́n lè kó ipa nínú ìṣàkóso àti ìdarí àti láti ró wọn lágbára pẹ̀lú dídá wọn ní okòwò ara wọn. Ètò yìí wáyé látàrí ìpè tó ń wáyé pé kí ìjọba wo agbọ̀ndàn àwọn ọ̀dọ́ fún ètò ìrólágbára láti lè wá ojútùú sí àìsíṣẹ́, ìṣòro àìlera ní àwùjọ kí gbogbo ọ̀dọ́ lè máa kópa nínú ètò ọrọ̀ ajé. Gẹ́gẹ́ bí gómìnà ṣe sọ, owó yìí kan gbogbo àwọn ẹgbẹ́ ọ̀dọ́, akẹ́kọ̀ọ́ àti àwùjọ tó forúkọ sílẹ̀ káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ 16 ní ìpínlẹ̀ náà tí yóò sì jẹ́ pínpín lábẹ́ àjọ tó ń rí sí ìdàgbàsókè ọ̀dọ́. Ó ní pẹ̀lú ṣíṣe àtìlẹ́yìn àti fífi ààyè tó dáa sílẹ̀ fún ìdàgbàsókè, ìjọba ti ń jẹ́ kí àwọn ọ̀dọ́ ní iṣẹ́ lọ́wọ́ kí wọ́n má bàa jẹ́ aláìníṣẹ́, èyí sì ti ń dín ìwà ọ̀daràn kù tí ó sì ń jẹ́ kí wọ́n lè ṣàfihàn agbára wọn pátápátá. Oyèbánjí tún sọ pé ètò yìí máa ṣe àfikún sí ìdàgbàsókè ọrọ̀ ajé àti àwùjọ ìpínlẹ̀ náà nípasẹ̀ ìkópa àwọn aráàlú nípa gbígbé àwọn ìmọ̀ tuntun jáde àti iṣẹ́ àṣeyọrí láàrin àwọn ọ̀dọ́. Ó fi kún pé ètò náà jẹ́ ohun pàtàkì nínú ìgbéga ìdàgbàsókè ọrọ̀ ajé àti àwùjọ nípa fífi agbára fún ìkópa ọ̀dọ́, ìṣòwò ara ẹni, ìdàgbàsókè ìṣàkóso àti ìkópa aráàlú. Nípa ṣíṣe àtìlẹ́yìn fún àwọn ọ̀dọ́ àti akẹ́kọ̀ọ́, ìjọba ń kọ́ ìran tó dára sílẹ̀ fún ọjọ́ iwájú pẹ̀lú ìmọ̀ tuntun àti ẹni tí ó ní ojúṣe sí àwùjọ. Ìyapa yìí sì tún fi hàn pé ìjọba ní àtìlẹ́yìn gidi pẹ̀lú fífi agbára fún àwọn ọ̀dọ́ àti sí ìdàgbàsókè iṣẹ́. Gómìnà náà ṣàpèjúwe àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì nínú ètò ìṣàkóso rẹ̀. Ó sì fi kún ìgbésẹ̀ rẹ̀ yìí pé ìjọba rẹ̀ dojúkọ ìdàgbàsókè ọ̀dọ́ gẹ́gẹ́ bí àfojúsùn tó ṣe pàtàkì. Ó ṣàlàyé pé àwọn pín owó náà láti mú agbára bá àwọn iléeṣẹ́ tó dojúkọ ìrólágbára àwọn ọ̀dọ́ kí wọ́n lè ṣe àwọn èso tó ní ipa rere kí wọ́n sì mú ìdàgbàsókè bá àwùjọ àti ìpìlẹ̀. Oyèbánjí tún tẹnumọ́ jíjẹ́ olótìtọ́ láti ṣàmúlò owó náà bó ti tọ́ àti bó ti yẹ. Ó tún jẹ́ kó yé kedere pé ìjọba rẹ̀ máa tẹ̀síwájú nínú ṣíṣe àmúlò àwọn ìlànà àti ètò tí yóò máa mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́ síwájú sí i tí yóò sì tún mú kí ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ náà gbèrú sí i. Iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti máa fi tó àwọn létí nígbàkúùgbà tí wọ́n bá rí ọlọ́pàá lẹ́nu iṣẹ́ láì lo táàgì ìdánimọ̀ orúkọ rẹ̀. Wọ́n ní ó lòdì sí òfin iṣẹ́ ọlọ́pàá. Iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti rọ àwọn aráàlú láti máa fi tó wọn létí nígbàkúùgbà tí wọ́n bá rí òṣìṣẹ́ ọlọ́pàá lẹ́nu iṣẹ́ láì lo táàgì àfihàn orúkọ rẹ̀ name tag nígbà tí ó wà lẹ́nu iṣẹ́. Èyí wáyé lẹ́yìn tí ọ̀gá àgbà ọlọ́pàá Inspector General of Police Ọlátúnjí Dìísù pàṣẹ pé kí gbogbo àwọn òṣìṣẹ́ tẹ̀lé section 54 nínú òfin ọlọ́pàá Nàìjíríà ti ọdún 2020 tó sọ pé dandan ni kí gbogbo òṣìṣẹ́ wọ táàgì àfihàn orúkọ wọn nígbà tí wọ́n bá wà lẹ́nu iṣẹ́. Nínú àtẹ̀jáde kan láìpẹ́, IGP sọ pé gbogbo wa ni a ní táàgì ìṣàfihàn orúkọ wa, kì í ṣe ìlànà tàbí àṣà wa láti ṣiṣẹ́ láì lò ó. Ẹ̀ka Force Complaint Response Unit tó ṣàfikún ọ̀rọ̀ yìí nígbà tó ń bá àwọn òṣìṣẹ́ rẹ̀
sọ̀rọ̀ lójú òpó Twitter rẹ̀ ní ọjọ́rú tí wọ́n sì pe àwọn aráàlú láti máa fi tó àwọn létí ní ìgbàkúùgbà tí wọ́n bá rí ọlọ́pàá tó bá tàpá sí ìlànà yìí lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ̀ka náà sọ pé ìgbésẹ̀ yìí jẹ́ apá kan nínú ìpolongo wọn tí wọ́n pè ní No to Impunity tí a ṣe láti gbé ìdájọ́ òdodo àti ṣíṣe iṣẹ́ bó ti yẹ láàrin àwọn ọlọ́pàá. Ìkìlọ̀ IGP Túnjí Dìísù 1 ṣàlàyé section 54 nínú òfin ọlọ́pàá Nàìjíríà ní ọdún 2020. Ó ní gbogbo wa la ní táàgì àfihàn orúkọ wa, kì í ṣe ìlànà àti àṣà wa láti ṣiṣẹ́ láì ní lò ó. A rọ àwọn aráàlú nígbà tí wọ́n bá rí ọlọ́pàá tí kò bá lò ó láti fi tó wa létí. A sọ pé no to impunity, police is your friend at CSP Iniedu gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà sì sọ. Ìlànà tuntun yìí jẹ́ apá kan nínú àtúnṣe gbòòrò tí àwọn olórí ọlọ́pàá ń ṣe lọ́wọ́lọ́wọ́ láti mú kí ìbáwí wà láàrin àwọn ọlọ́pàá àti láti mú ìbáṣepọ̀ rere wà láàrin ọlọ́pàá àti àwọn aráàlú káàkiri orílẹ̀-èdè. Olùdásílẹ̀ ìjọ True Worshipers ẹni ọ̀wọ̀ Adébáyọ̀ fọkàn ìmoore rẹ̀ hàn lásìkò ètò ìsìn ìdúpẹ́ àjọ̀dún ọdún kẹwàá tí wọ́n dá ìjọ náà sílẹ̀. Ẹsẹ̀ ògbèrò nílé ìjọsìn True Worshipers Amazing Grace Garden Òkè Àánú l'Ógbómọ̀ṣọ́ nípìnlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 3 oṣù karùn-ún ọdún 2026 fún ètò ayẹyẹ àjọ̀dún ọdún kẹwàá tí wọ́n dá ìjọ náà sílẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn ńlá, àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀, àwọn àwòrò-sàsà májòbàjẹ́ ìlú, àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn olóyè, àwọn olóṣèlú, àwọn ọmọ ìjọ, àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ Zoe títí kan àwọn òbí àti alágbàtọ́ ló ṣe bẹ́ẹ̀ bá ìjọ náà ṣàjọyọ̀. Ètò àjọ̀dún náà ló bẹ̀rẹ̀ látọjọ́ kìíní tó sì parí lọ́jọ́ 4 oṣù karùn-ún ọdún yìí. Ètò ìsìn ìdúpẹ́ àjọ̀dún náà ló wáyé lọ́jọ́ àìkú Sunday níbi tí ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n pè ti ṣe ìwàásù lórí àkọlé tí kì í bá ṣe Olúwa tí ẹsẹ̀ Bíbélì sì jẹ́ orin Dáfídì orí 124 nígbà tí àwọn olórin ẹ̀mí sì ń fi orin gbóṣùbà fún Olúwa. Olórin ẹ̀mí ni Túndé Oníjọba ẹ̀mí àwọn wòlíì ló ṣe bẹ́ẹ̀ kọrin ẹ̀mí yin Olúwa fún títóbi rẹ̀ lórí ìjọ náà fún ọjọ́ náà. Nígbà tó ń dúpẹ́ mọrírì oore ọ̀fẹ́ Ọlọ́run fún ìdásílẹ̀ ìjọ náà láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ títí dé ibi tí wọ́n wà lọ́wọ́ yìí àti ibi gíga tí Olúwa tún mú ìjọ náà lọ àti báwọn èèyàn ṣe túyáyá jáde síta láti bá wọn ṣàjọyọ̀. Olùdásílẹ̀ ìjọ náà ẹni ọ̀wọ̀ Níyì Adébáyọ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn pátápátá fún ìfẹ́ àti àdúrótì wọn. Ó dúpẹ́ lọ́wọ́ ìdílé olóògbé Ọ̀túnba Adébáyọ̀ Àlàó Àkàlà fún àdúrótì wọn tí kò lẹ́lẹ́gbẹ́ fún ìjọ náà. Ìránṣẹ́ Ọlọ́run náà tún mọ rírì Ìṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọba Gándì Àfọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta àti àwọn alátìlẹyìn rẹ̀. Lára àwọn ìlúmọ̀ọ́ká àti àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tó péjúpéjọ síbi ètò ńlá náà ni Alájàwá ti ìlú Àjáwá, Ìyálóde Àjáwá, Alájẹ̀ ti Àjẹ̀, Alẹ̀ Òkèlérìn, Kábíyèsí àti olórí Onísàpá, Alápò, olórí Ọ̀kín Àpà, Abẹsẹ̀, Aláròjẹ ti Àrójẹ, Alábà ti Àbá àtàwọn olóyè mìíràn tí a kò lè dárúkọ. Ọ̀nàrẹ́bù Písàrẹ̀mí Ọdẹ́tòmí àti ọ̀nàrẹ́bù Ọlámìjúwọ̀nlọ Àlàó Àkàlà náà wà lára àwọn olóṣèlú tó péjúpésẹ̀ síbi ètò ọ̀hún láti ṣàjọyọ̀ pẹ̀lú ìjọ náà. Ẹni ọ̀wọ̀ náà dúpẹ́ lọ́wọ́ àwọn oníròyìn àtàwọn bloggers orí ayélujára fún àdúrótì wọn. Mo rántí àwọn kan wọ́n wá bá àwọn èèyàn mi nígbà tá a ṣe bẹ̀rẹ̀ wọ́n ní àbẹ́ṣe yá bẹ́ ṣọ́ọ̀ṣì yìí ẹ̀yà rálẹ̀ ìsìnkú àmọ́ àwọn tó yẹn ní lọ́kàn tó fìdí sí àwọn èèyàn rán mi létí bọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a ò fi yọ ibòmíràn tó ti ń ṣẹlẹ̀ pé a rí ìpamọ́ àti àánú Ọlọ́run tí a bá dẹ̀ wo ṣọ́ọ̀ṣì náà Ọlọ́run náà ló kọ́ fún wa ẹ rí ọwọ́ àwa tá a wà ń bẹ̀ so dídára Ọlọ́run tó wá tún wá ga jù ó ní ìgbàlá ọkàn àti ìyípadà tá à ń rí nínú ayé àwọn ènìyàn ni wọ́n ṣe ń jọ́sìn ní ojoojúmọ́. Ọdún mẹ́wàá àkọ́kọ́ yìí a ò sìnkú ọ̀dọ́ ẹyọ kan bí tí wò kó mọ́ a dúró létí bó jẹ́ ẹnikẹ́ni. Jésù náà sọ fún wa ó ní nínú ayé a ó rí ìpọ́njú mọ́ ká tújú ká ó ti ṣẹ́gun ayé. Gẹ́gẹ́ bí ìjọ nígbà tá a bẹ̀rẹ̀ àwọn oríṣiríṣi ogun níbi tá ò fọkàn sí ogun dìde ń bẹ̀ ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àwọn ò rí ènìyàn gẹ́gẹ́ bí ọ̀tá wa Jésù la dojúkọ Ọlọ́run dẹ̀ gbà ṣàkóso ó bẹ̀rẹ̀ sí ṣẹ́gun fún wa. Ibi tá a dúró sí gan àwọn kan ò fẹ́ ká dúró síbẹ̀ gbogbo agbára làwọn kan ṣe láti má jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n bógun ẹ ṣe lè tó Ọlọ́run jà fún wa. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú kí àṣeyọrí tòní kí ó wáyé. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bàbá wa láàrin ìlú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kùnrin lóbìnrin kò sí ẹnikẹ́ni tí mo send invitation card sí níjẹta gbogbo àwọn tí ẹ bá rí ń bí lẹ́ni àná ni mo ń send card sí everybody àná lálẹ́ àná dẹ̀ tí ni so àwọn tó gbọ́ tí wọ́n dẹ̀ wá ìfẹ́ Kristi ni wọ́n ní
àwọn nǹkan kọ̀ọ̀kan ló kún mi lọ́wọ́ tí ò jẹ́ kí n ráyè láti ṣe tó yẹ kí n ṣe lákòókò rẹ̀. So mo dúpẹ́ lọ́wọ́ Commissioner for Education Ọ̀yọ́ State, mo dúpẹ́ lọ́wọ́ the PS and IG for Education ní zone tiwa, mo dúpẹ́ lọ́wọ́ àwọn ANCOPS, mo dúpẹ́ lọ́wọ́ àwọn NUT, mo dúpẹ́ lọ́wọ́ Professor ọ̀rẹ́ mi Professor Aketunde ní Dean Clinical Sciences ní LTH, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run bàbá wa kábíyèsí alẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníròyìn, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn agbófinró, mo dúpẹ́ lọ́wọ́ àwọn pastoral team ìjọ yìí àti gbogbo àwọn ọmọ ìjọ lápapọ̀. Bàbá ni wọ́n jẹ́ fún wa, ṣùgbọ́n màá tó rọ̀ wọ́n pé kí wọ́n gbìyànjú sí i láti tẹ̀síwájú nínú ìgbàgbọ́ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn tí wọ́n wọ́n gẹ́gẹ́ bàbá nínú ìgbàgbọ́. Mo dẹ̀ gbàdúrà pé Ọlọ́run tó mú wọn débí yóò dì wọ́n mú dé òpin lórúkọ Jésù. The 10th anniversary of True Worshipers Church Ogbomoso. Thank you for being part of the story. Thank you for being part of the celebration. God bless you in the name of Jesus Christ. Amen. We love you so very much. We love you.